àwọn Yorùbá sọ wípé a kì í gbọ́ ẹjọ́ ẹnìkan fi dájọ́. Ìtàn wo ni àwọn òbí wa ti sọ fún wa? Àwọn ìtàn wo ni àwọn olùkọ́ wa ti sọ fún wa nípa orílẹ̀-èdè Nàìjíríà? Àwọn kan àti ẹ̀ máa sọ pé èní tí à ń ṣe àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà wípé a ní ìdí kankan láti máa yọ̀, a ní ìdí kankan láti máa dunnú. Àmọ́ tí a bá wò fínífíní dáadáa, a máa rí pé ọ̀nà pọ̀ tó yẹ ká fi máa ṣe ayọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàbọ̀ sí àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà lórí ìkànnì KAFTAN TV Yoruba. Orúkọ mi ni Adeniyi Francis, ọmọ àrè méjì, ọmọ àrèrèwó, ọmọ ẹ̀ṣẹ́ kùlàkùlà, ọmọ ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò róbìnrin rí. Àti èmi àti Adepeju Adegbite ni a máa mú yín tẹ̀síwájú ní ètò wa lẹ́ni níbi tí Ọlátiléwá Quadri àti Rachel Robert ti fi yín kalẹ̀. Adegbite. Ẹ̀yára lé ẹkù dédé àsìkò yìí, ṣàbáyín dáadáa. Ṣáyọ̀ lẹ́wà gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe wà ní àyín. Adegbite Adepeju lórúkọ tí èmi ń jẹ́, ọmọ onílùú Èjìgbò Mẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí. Èmi náà sì ń fi àsìkò yìí kí pé ẹ kú pọ̀pọ̀ sísìn ọdún àyájọ́ òmìnira ti Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ọdún mélòó la pé báyìí? 61 years. 61 ọdún mọ́kànlélọ́gọ́ta. Ọmọdé àná ti dàgbà. Ọmọdé àná ti dàgbà ní ti àwọn Gẹ̀ẹ́sì gan. Life expectancy wà ní ilẹ̀ adúláwọ̀ níbi 54 years ní. Ọdún mẹ́rìnléláàádọ́ta. Èèyàn tó bá ti wọ 61 years, ó tó nǹkan tí èèyàn ń dùn sí. Nǹkan tí pàápàá jùlọ gan tá bá wo gbogbo nǹkan tí a ti là kọjá, fàásọ̀tún fàásọ̀sì, ẹ̀mí gan tó máa dàbẹ́ ni pé a ti fẹ́ pínyà kí gbogbo kálukú máa lọ tiẹ̀, àmọ́ a ṣì wà níbi tí a wà nígbà ọpẹ́ ni fún Elédùà. Àti wípé àwọn kan tẹ́tẹ́ máa ń sọ pé a ní ìdí kankan láti dunnú. Tá bá wo àwọn orílẹ̀-èdè kankan ní àgbáyé, a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àbọ̀ ẹ̀ kò tí ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè wọn tí gbogbo ẹ̀ ti fàya, ẹ̀mí ti lọ. Àwọn orílẹ̀-èdè wọn àti ẹ̀ lè pè wọ́n ní orílẹ̀-èdè náà, àmọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi lérò pé àyè pọ̀ rẹpẹtẹ tí ó yẹ ká fi máa dúpẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ará ilé, àwa nìkan kọ́ la máa tẹ̀síwájú pẹ̀lú ètò lónìí. Àlejò wa tí a máa mẹ́nuba àwọn ìtàn Nàìjíríà, ìtàn òṣèlú, ìtàn ààbò, gbogbo ìtàn ètò ìnáwó Nàìjíríà láti ìgbà tí a ti gba òmìnira, tí a ti ní ẹ̀tọ́ láti máa ṣe ìjọba tiwa fúnra wa pẹ̀lú òfin tiwa. Àlejò wa ti wà lórí ìkàlẹ̀ pẹ̀lú wa. Àlejò wa dẹ̀ ní Blessing Akinlosotu, àwọn ní ààrẹ National Youth Congress ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàbọ̀. Ẹ ṣé olóòtú. Ẹ káàbọ̀ àlejò wa. Ẹ ṣé. Ṣọ́kò òjèpo. Ẹ ṣé gan. Ọ̀gbẹ́ni Blessing, ní dédé ọdún 1953, akọni Nàìjíríà tí a mọ̀ sí Anthony Nahoro ó bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti rí pé a rí òmìnira, wípé ní Nàìjíríà tó jẹ́ pé a lè pè ní tiwa, tó jẹ́ pé a lè máa ṣe ìjọba tiwa ní abẹ́ òfin tí ó tọ́ sí wa, pẹ̀lú àwọn èèyàn bíi Dr. Nnamdi Azikiwe, àwọn Sir Herbert Macaulay, àwọn Amadu Bello Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá wo ìgbà iṣẹ́ lérò ibi tí Nàìjíríà ti dé nísìnyí, ṣé ẹ lérò pé ibi tí àwọn bàbá wa wà nísìnyí ṣé inú wọn máa dùn sí ìṣe Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí? Àmọ́ kí ẹ tó dáhùn ìbéèrè yẹn, máa kọ́ fẹ́ kẹ́ mú láti pé èmi tí a ń ṣe àyájọ́ òmìnira Nàìjíríà tí a pé 61 years, kí ni ó túmọ̀ sí fún yín? Ẹ ṣé olóòtú. Ẹ ní òmìnira. Òmìnira ni kí ènìyàn dá wà láyé rẹ̀. Òmìnira ni pé kí ènìyàn ṣe nǹkan tó fẹ́. Òmìnira sì jẹ́ kí ènìyàn máa hùwà tó bá wù ú lábẹ́ òfin tó yẹ pé a jọ fọwọ́ sí.
tá bá wò dáadáa a rí pé kò tíì sí ìjọba tó dàbí ìjọba àwarawa, ìjọba ipá, ìjọba àfipámúni àfikòkòmúni, ìjọba gidi, ìjọba ológun, pákáleke, ìjọba àwọn yẹn náà a lè fi wómìnira. Ó lè kù díẹ̀ káàtó, a lè má tí ì débi tá à ń fẹ́, ṣùgbọ́n a ti kọjá ibi tí a ti ń bọ̀. Àtẹ́bá wo Nàìjíríà náà ẹ̀ ń sọ̀rọ̀ 61. bẹ́ẹ̀ni. Àwọn ìlú bí wà tẹ́ pé wọ́n ti gbòmìnira tó ti ju 200 years ago. Àwọn bíi America and so many countries like that. So a lè máa fi wé, a máa gbọ́n sí ni. Tí ènìyàn náà bá ṣe wà tó bá fẹ́ lọ dá iṣẹ́ ara ẹ̀ lẹ̀, so ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣàṣìṣe, ó dẹ̀ tún lẹ́tọ̀ọ́ láti tún ṣe dáadáa. So bí Nàìjíríà ṣe ń tẹ̀síwájú, nǹkan wà tó yẹ pé a lè fọwọ́ sọ̀yà pé ó jẹ́ dáadáa. A dẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ pé àti ìṣe. Bóyá ìgbà ni ò tí ì fún wa ní àsìkò ni, àbí àsìkò ni ò tí ì fún wa láyè, àbí àwọn tá a pè ní aṣáájú wa, àwọn aládarí wa ni ò tí ì ṣe àwọn nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Ṣùgbọ́n ó sì dáa ju bí a ṣe ń bọ̀. Nígbà tí ẹ sọ pé ó sì dá níbi ju ìgbà tí a ń bọ̀, tí ẹ sọ pé tá bá wò dáadáa a máa rí àwọn ìkọ̀ọ̀kan tí a ti ṣe dáadáa, a máa rí àwọn míì tí a ti ṣe dáadáa. Èdè tẹ́ bá ń ṣàkíyèsí nígbà tí a máa bẹ̀rẹ̀ ètò, a sọ pé a kì í gbọ́ ẹjọ́ ẹnìkan fi dájọ́. Àmọ́ ní àárọ̀ ìgbọ́n nígbà tá à ń bọ̀ ní ilé iṣẹ́ lónìí, a ṣe máa bá àwọn kankan sọ̀rọ̀ tá a sọ pé èyí ni a ń ṣe àyájọ́ ọdún òmìnira fún Nàìjíríà. Àwọn kan sọ pé kò sí nǹkan kan tí a ń ṣe, kò sí nǹkan kan. Èmi gẹ́gẹ́ bí èèyàn, àwọn sọ pé àwọn gẹ́gẹ́ bí èèyàn pé Nàìjíríà kò tí ì san nǹkan kan fún mi, Nàìjíríà kò ṣe nǹkan kan fún mi. Bóyá àwọn ará ilé wọ́n fẹ́ mọ̀ pé kí ni nǹkan pàtó, àwọn nǹkan wo ni a lè sọ pé ó yẹ ká máa wò ká fi máa sọ pé àti ẹ̀wọ̀ ilé kí a máa ká tiẹ̀ máa tọ́ka sí ilé pé ara nǹkan tí òmìnira Nàìjíríà ti san fún wa ní ilé. Ó pọ̀, à ń sọ̀rọ̀ òmìnira, mo sọ ṣáájú pé ó ní àwọn ibi tó yẹ pé àti ìṣe dáadáa, bẹ́ẹ̀ náà ló ní àwọn nǹkan kan tó yẹ pé àti ń gbèsè tó yẹ pé à ń ṣe lọ. Òmìnira láti 1960 a ti rí pé ìjọba àwarawa ni, àwarawa là ń gbé àwọn adarí síbẹ̀. A ti rí pé ètò ààbò àwa fúnra wa là ń gbé àwọn èèyàn síbẹ̀ tó máa ṣe, ó lè kù díẹ̀ káàtó. A ti rí pé ètò òfin àwa ara wa là ń dá òfin fúnra wa, gbogbo ètò tí a fi sílẹ̀ là ń tẹ̀lé. So nǹkan tí àwọn èèyàn máa fi sọ pé kò sí nǹkan tí a ṣe nítorí ẹ̀ yọ̀ ni pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọn ò sì sọ, because nǹkan tí wọ́n ń fẹ́ nígbà tí wọn kò bá tí ì tẹ̀ wọ́n lọ́wọ́, so kò sẹ́ni tí inú ẹ̀ lè dùn. Ẹni tó wà tí ẹ̀rù ń bà, tí ó jẹ́ pé ètò ààbò tí ò múnádóko tó ń lọ tá máa bẹ̀rù olè agbẹnupa tó gbogbo ẹ̀ bí ìjáyà èèyàn fi ń gbé nílùú, so kò sẹ́ni tí inú ẹ̀ máa dùn. Ẹni tó ń lọ tó yẹ pé omi ò yẹ dédé, iná ìjọba ò sí, so iṣẹ́ ìwé ló fẹ́ ṣe, so inú ẹ̀ ò lè dùn. Ẹni tó wà tó ń tọ́lọ̀ ń tiẹ̀ bùkún láti wọkọ̀ tí o ti ẹ̀rọ náà bá ọdún ọ̀pọ̀ sí ọ̀nà tí wọ́n ti gbà, gbogbo wa báyìí ṣe la wà ń sọ pé bàálù òfurufú la wá ń lò nítorí pé ọ̀nà ò dáa, ètò ààbò ò sí, tí ọ̀nà bá tiẹ̀ dá àwọn adúlé ẹbí ààrẹ náà sí. So gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ yẹn, ẹni tó wà náà tó yẹ pé kò tiẹ̀ tí ìníṣẹ́ tó fẹ́ ṣe, ìyẹn náà tó nǹkan. Nígbà tó yàrá jí láàárọ̀ tí ò ṣiṣẹ́ tí ò rí nǹkan kan, so because nígbà tí ò bá sí iná ìjọba, tí ò sí omi, tí ò sí eléyìí, tí gbogbo ẹ̀ náà ó ti di ìjọba tó lera. So a máa ṣe máa rọ àwọn èèyàn wa náà ni pé kán gbà pé àti ìdébi tá à ń lọ, but ibi tá a ti ń bọ̀ kọ́ la wà.
ìgbà kan ní ayé àtijọ́ àwọn ẹ̀rọ ìléwọ́ tó jẹ́ pé ti máa wà lábújá ń bí mo lè fẹ́ pèrè bàbá alábúlé àbí ìyá alábúlé màá sì kọ́kọ́ fi ìwé pẹlẹbẹ màá ránṣẹ́ sí mi ilé ẹ ti rí pé ẹ ti kúrò ibi tá a wà wá àwọn èèyàn mi máa pè láti lé àwa náà lè pè bí wa ìyá o ṣé àlàáfíà lẹ́wà o ṣé gbogbo ẹ̀ ń yíga gan-an pátá ń lékè ọ̀nà ẹ ti dìbò tún lè máa pe àwa kàtẹ́ máa rí ra wa lójú tábìlì lójú àwòrán so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn à ń tẹ̀síwájú so tá a bá tún wò náà a rí pé oríṣiríṣi náà ti wà tó yẹ pé ilé ìjọba ti wà ilé ẹ̀kọ́ ti wà gbogbo ẹ̀ ó lè má tí pọ̀ bí a ṣe fẹ́ ṣùgbọ́n a ti ń kọ́ ìwé a ti ní àwọn ọmọ tó ń lọ ìwé kékeré ìwé ńlá a ti lẹ́nu tó ń lọ fásitì so gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ ń tẹ̀síwájú so tá a bá tún wò náà lọ títí náà a tún rí pé oríṣiríṣi nǹkan tí ó ń ṣẹlẹ̀ kó tó di pé ètò ààbò bàjẹ́ a rí pé ìfọ̀kànbalẹ̀ pé màá jí màá lọ ibi iṣẹ́ mi kò sí pé ológun kan adédé wá jálẹ̀kùn lórí kò sí tó téèyàn kan bá tiẹ̀ jálẹ̀kùn náà lórí báyìí wà mọ̀ pé wà gbalẹ̀jọ́ lọ pé bàbá ṣé mo ṣe é ti di ṣé pé èèyàn tiẹ̀ lómìnira ara ẹ̀ tí nǹkan ò bá tiẹ̀ ṣe dáadáa èèyàn á rí èèyàn pè lẹ́jọ́ pé mo fẹ́ òmìnira ara mi o má mi ní lára ṣe lájọ ní ìlú wa so gbogbo ẹ̀ náà kára bá wò mọ́ra ó sì pàpà síbẹ̀síbẹ̀ ṣẹ́ ìjọba alágídí ìjọba ológun. ìbéèrè tèmi ni pé ǹjẹ́ ohun kan wà tó ṣe okùnfà ìṣubú ìjọba àwarawa democracy láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣé nǹkan wà tó fa okùnfà rẹ̀. ó pọ̀ gan-an àwọn nǹkan tó fa okùnfà ìṣubú ẹ̀ nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn èèyàn wa ò mọ̀ pé ìjẹkújẹ jẹ dúdú jẹrà ò dáa ibi tí a bá ti sọ pé ká jọ ṣe ẹ jẹ́ kí gbogbo wa jọ tẹ́lẹ̀ kájọ máa ṣe tó bá ti di pé jẹ dúdú jẹrà èmi nìkan mo fẹ́ dá lé mẹ́wàá ní èmi nìkan mo fẹ́ dá ọkọ̀ òfurufú mẹ́wàá ní bámbámú ni mo yó tẹ́lẹ̀ mi ò tí ì jẹ so nígbà tó bá lé wọ́n lára jù àwọn ènìyàn náà wọ́n ń ṣe ẹranko nǹkan tó bá dé lẹ́wù kan wọ́n ní tẹ́yàn bá tájá bá ń rí tó bá ń dùn tó bá dé ìgbà kan tó bá dé tó bí pa á bẹ̀rẹ̀ sí ń gbó so bí èèyàn náà tiẹ̀ ní àmúmára tó bẹ́ẹ̀ ó máa láwọn kankan tó yẹ pé tó bá ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àdúrà tá à ń gbà ni pé ká bẹ àwọn tó wà ní adarí kán ṣe ẹ̀tọ́ fáráàlú torí nǹkan le díẹ̀ nǹkan le díẹ̀ a gbọ́dọ̀ parọ́ fúnra wa ètò ààbò kò múnádóko ọ̀nà òsí ètò ìlera òsí so iṣẹ́ òsí so gbogbo ẹ̀ báyìí bó ṣe wà òun lẹ́sẹ̀ máa rí pé àwọn kan ní ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n fẹ́ lọ o àwọn kan ní òkè ọya wọ́n láwọn náà ti ṣe láti lọ àwọn kan nílẹ̀ Ìgbò wọ́n ní ó ti sú wọn so gbogbo nǹkan tí ò dáa gbogbo nǹkan tí ò lọ déédéé òun ló ń fà tí wọ́n bá wà tí gbogbo èèyàn ń ṣiṣẹ́ ẹ̀ dáadáa tọ́nà wà tómi ń yọ tíṣẹ́ wà tọ́nà gbọ́n léèrè kúrò tí ó tó oríṣẹ́ ẹni tó fẹ́ kọ́ṣẹ́ tó rí owó fi ṣòwò tí gbogbo ẹ̀ ń lọ létòlétò kò sẹ́ni tá a rántí ìjọba nígbà tí gbogbo ẹ̀ ò bá ti lọ létòlétò òun lẹ́sẹ̀ máa di pé àwọn ará bẹ̀rẹ̀ sí ní àwọn aláàbò so táwa bá ti wá ní àwọn ará táwa ti ń ta àwọn èèyàn ó ti dé ibi tó jẹ́ pé a gbọ́dọ̀ wò dáadáa ìjọba dẹ̀ gbọ́dọ̀ san ṣòkòtò rẹ̀ so that nǹkan tí a fẹ́ kó má lọ ṣẹlẹ̀. àmọ́ lórí ọ̀rọ̀ ìjọba àti sísan ṣòkòtò wọn a ti máa ń rí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ti máa ń sọ fún wa pé àwa ọmọ Nàìjíríà àwa la ní agbára àwọn olóyìnbó wọn ní power to the people tó bá ti di ìgbà ìbò àmọ́ tá a bá wò ní òde òní nísìnyí tí a wà nísìnyí ṣé lóòótọ́ a lè sọ pé àwa ará ọmọ Nàìjíríà la ní agbára. àwa la lágbára àmọ́ agbára wa lò ní. kí ni ìdí tẹ́ ṣe sọ bẹ́ẹ̀. torí mo máa ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ọ̀dọ́ bí adarí ọ̀dọ́ màá sọ fún wọn ní ẹ lágbára o bọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́ lò àwọn èèyàn á gbà wọ́n á sì lò ó lórí. tẹ́ bá wo orílẹ̀-èdè Nàìjíríà a ti lé ní 200 million ọ̀dọ́ tó wà lórílẹ̀-èdè yìí ó ti lé ní 150 million over
over 70%. Tá a bá wò dáadáa rí pé tí àwa ọ̀dọ́ tá a bá fi àwọn eré gélé lẹ̀ tá a bá parapọ̀ bí ìjọba ilé yóò dá o àsìkò ti tó láti máa lọ ẹ jẹ́ ká gbélé tí ó máa ṣe dáadáa síbẹ̀ tá a bá tún gbé wá tí ò bá ṣe dáadáa alẹ́ tọ́lá tún ti yọ bọ́ẹ̀ lọ́wọ́ ìbò tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kò sí ìbò tí adarí orílẹ̀-èdè tó sì fi wọlé ìjọba tó pé 20 million láti kò pé ipa mẹ́wàá nínú gbogbo wa so ibo làwọn tó kù wà tán bá ń dìbò so èmi ò wà nínú ìdí pé ká máa bẹ̀rẹ̀ sí ń jà ìjọba tó kúrò ń bẹ̀ pé káwá ti tó ṣe wíwúra wa rẹ̀ a ní ẹni tó bá ti wọlé á lọ́dún mẹ́rin gbáko tọ́dún mẹ́rin ẹ̀ ò bá tí ì pé kò sí nǹkan tá a lè ṣe òfin nìyẹn àjọṣe àjọtọwọ́bọ̀ ní ẹni so ìdí kan tá a lè fi wá yọ irú ẹni bẹ́ẹ̀ ni pé káwa náà gbádùn kù tira wa ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ká ní ìdìbò nígbà ìbò ká pe àwa lọ ní ká tẹra wa ń pé sẹ́ni èso ṣe dáadáa tí ò bá ṣe dáadáa ẹ jẹ́ ká yọ ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká fi síbẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe yẹn ẹ wá di pé àwa la lágbára àsìkò tí àwọn èèyàn máa ń dojú ìgbèrú ìyẹn ti kọjá o olóòtú ẹ rí i pé lọ́wọ́ ta wà báyìí ẹ̀rọ ìléwọ́ ibi tẹ̀ tí ń dìbò lásán gbogbo ẹ ti wà lórí ayélujára gbogbo ẹ̀ lẹ́ti máa rí yúnìtì òkè èdò ìkọ́bá ìlú wà ń bẹ̀ yúnìtì òkè àrò ìkọ́bá ìlú wà ń bẹ̀ so kò síbi tí àwọn alágbára amúpálo agbára kò síbi tó fẹ́ wà mọ́ so nígbà tá a ti wá mọ̀ pé ibi tí agbára wa wà lélẹ̀ ó yẹ ká wá bẹ̀rẹ̀ sí ń bẹ àwọn ọ̀dọ́ wa ẹ jẹ́ ká parapọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń tẹra wa nínú ẹ jẹ́ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká dìde ká níyì ìbò ẹyọ kan yẹn ó lè túlù ṣe ìbò ẹyọ kan tó ìlọdún yẹn ó lè bànújẹ́ so tẹ bá rí bẹ́ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹ rí pé nígbà tẹ bá ti mọ̀ pé ẹgbẹ́ mi sípò tí mi ò bá ṣe dáadáa pàṣẹ yẹn lẹ máa fi mọ̀ mí jáde èmi wá ṣe dáadáa ẹ wò ó ní 2015 ẹni tó ṣẹlẹ̀ bàtà pé olórí ìjọba síbẹ̀ nígbà tí àwọn èèyàn sọ pé àmọ́ ṣe dáadáa ó wọ́n tún yáyà wọn lè dànù wọ́n sì gbẹ̀mí tó wà níbẹ̀ síbẹ̀ tó bá tún wò pé ẹni tó wà níbẹ̀ yìí kò ṣe dáadáa ẹ jẹ́ ká múra àsìkò ń bọ̀ ní 2023 ó ti débi tán ká gbára kùtùmọ́ra ká ṣe gbogbo nǹkan tó bá yẹ ká ṣe ká lè gbé ẹni tó bá máa ṣe ìgbésẹ̀ síbẹ̀. nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan nípa àwọn ọ̀dọ́ pé káwọn ọ̀dọ́ gbárùkù tira wọn àmọ́ tá a bá wò ó lóde òní ẹni tí ò bá lówó lè ṣòṣèlú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ owó lóṣèlú tá a bá fẹ́ lọ fún ipò kan a nílò láti wáwó kan ká kó fáwọn kan tàbí ká ṣe àwọn àkànṣe iṣẹ́ àmọ́ tá a bá rí pé àwọn ọ̀dọ́ wa yìí gan tọ́ọ̀dọ̀ ẹgbẹ́ wọn bá jáde pé òun fẹ́ du ipò kan wọ́n á kúrò lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ àti orí kò lówó wọ́n á tẹ̀lé ẹlòmíì àgbàlagbà tán nígbà àwọn òfẹ́ wọ́n á tún tẹ̀ lọ́kàn nínú wọn kí ni ìmọ̀ràn tẹ̀lé gbà wọn ọ̀dọ́. ẹjọ́ náà bò ní kí n tún fi kó nǹkan tí atọ́kùn kejì sọ kí a máa rí pé kí ìbò tó súnmọ́ a máa rí pé àwa ọ̀dọ́ agbára máa gùn wá pé ọ̀dọ́ bíi tiwa la fẹ́ o ọ̀dọ́ bíi tiwa la fẹ́ o a ti rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn ìbò tó ti wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé kí ìbò tó dé àwọn ọ̀dọ́ tí a máa rí ní ẹgbẹ́ òṣèlú lágbájá láti máa rí ní ẹgbẹ́ òṣèlú kìlúmánérò bẹ́ẹ̀ ni kí ni ibo ni a ti kùnà gangan nítorí pé àwọn statistics fi jẹ́ kó yára wípé nínú tá bá pé gbogbo tí ọmọnìyàn ṣe ní gbogbo àgbáyé sí ìdá márùn-ún àwọn ọ̀dọ́ wọ́n kó ipa kan nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ní gbogbo àgbáyé nìyẹn tábàdẹ̀ wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn Dr. Nnamdi Azikiwe àti Sahabat Macaulay tí wọ́n fi dá ẹgbẹ́ òṣèlú NCNC kalẹ̀ àsìkò ọ̀dọ́ wọn ni wọ́n dá àwọn ẹgbẹ́ òṣèlú wọn kalẹ̀ àwọn akitiyan wọn ló jẹ́ kí a rí òmìnira tí à ń gbádùn lónìí kí ló ti yàtọ̀ ibo láti kùnà gan. òṣèlú tá à ń ṣe ló láti kùnà ní ayé ìgbà tẹ́ ń sọ yìí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ ò tẹ̀lé ọ̀dọ́ torí pé owó ni nǹkan tí òfin ta gbélẹ̀
ni ò tí ì múnádóko. Ṣé mọ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn èèyàn bá ti rí pé ọ̀nà yìí ni mo lè gbà tí màá fi débẹ̀ wọ́n á gbà o. bọ̀ tá bá ti rí pé ọ̀nà yẹn ò ṣeé gbà wọ́n á padà sọ́nà ìgbà. nígbà tán rí pé ìyà pọ̀ ebi wà àwọn adarí wa wọ́n ti kọ́kọ́ bà nǹkan jẹ́. ọ̀dọ́ tí ò níṣẹ́ ọ̀dọ́ tí ò róúnjẹ jẹ ẹlòmíì níyàwó ilé gan ìyàwó ló ń bọ̀ bẹ́ẹ̀ni ẹlòmíì gan ò tiẹ̀ mọ iṣẹ́ tó ẹlòmíì ní akitiyan láti ṣiṣẹ́ kò síṣẹ́ òun bẹ́ẹ̀ni so a lè torí ẹ̀ ká máa sọ pé wọn ò ṣe dáadáa torí kò sáyè ni iṣẹ́ wà agbára wà nígbà táwọn adarí wa ti wá wò pé ebi ń pa àwọn ọmọ wọn yìí o ẹ jẹ́ ká ó dàbí ẹbí ẹni tí wọ́n wá mú àgbàdo tó wá ń sọ sí wọn báyìí kí ló máa ń ṣe máa tẹ̀lé tí wàá fi mú so nǹkan tó ń fi àwọn ọ̀dọ́ wa ṣe nìyẹn ó bẹ̀ ṣe wá láàánú but ọ̀nà àbáyọ wà kí wọ́n ní ọ̀nà àbáyọ a ti ń pariwo tipẹ́tipẹ́ vote buy ni o à ń fowó ràbò ni o à ń fowó ṣe gbogbo ẹ̀ ni o àwa ti ń kéde pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní pé tẹ́wọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní Kaduna ní ọjọ́ méjì sẹ́yìn ẹ rí i pé ìjọba tó wà ní Kaduna APC ni o tẹ́ bá lọ àwọn local government wọ̀nyẹn ẹ rí i pé PDP yóò dìbò ẹ rí i pé council ọ̀gá PDP yóò lò kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ torí pé wọ́n lo ẹ̀rọ ìfòdìbò kò sáyè tí a lè fi sọ pé wọ́n gbà kò sáyè tá a fi fún wọn ní ẹgbẹ̀rún kan pé kọ́ lọ́dún àbí kóńgò ráìsì so nǹkan ti ń yàtọ̀ ẹ jẹ́ ká padà sórí àti máa lo ẹ̀rọ fi dìbò àti débẹ̀ ẹ jẹ́ ká kúkú wà ńbẹ̀ ìgbà kan láà lo fóònù ni o lọ́wọ́ táwọn àti lo fóònù láyé ìgbà yẹn mo rántí nígbà tí a sì wà láwọn ìjọ kan gbà yẹn ìjọ tán ní wọn ọmọ ogun tútù wọn ń ran ẹ̀rọ aláyíká wọn ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ táwọn àìdá ẹ̀rọ wọ́n fi wò káàkiri ó wá sọ fún wa pé gbogbo àwọn kinní wọ̀nyẹn ìgbà ìmọ̀ ìgbà táwọn àyí ẹ̀rọ ló ká padà sí. tọ́gbà tí bá mọ̀ pé mo fẹ́ lọ dìbò ńbẹ̀ yẹn ìwọ Mr. Odo ní mọ̀ nǹkan tí mo tẹ̀ àǹtí àìná ní mọ̀ nǹkan tí mo tẹ̀ ìfẹ́ inú mi ni mo fẹ́ tẹ̀ ní fún mi lówó o ṣòrí ẹ máa wò ó pé bára bí mo tiẹ̀ fún lówó ọmọ ya lọ́bẹ̀ lọ́tẹ̀ bàbá àwọn ọmọ tó máa wù ní mọ̀ nǹkan tó bá tẹ̀ so ẹ jẹ́ ká padà síbẹ̀ the only way out ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù fún wa nìyẹn because tá a bá padà síbẹ̀ àwọn afọwọ́yàbò wọ̀nyí wọ́n kú lò bẹ́ẹ̀ because owó ń bẹ lọ́wọ́ wọn ẹ̀ lè ní ká má ná and tí a bá ṣe bẹ́ẹ̀ yẹn àti kọ́kọ́ fi àwọn ìpìlẹ̀ rere lẹ̀ pé ẹni bá wù ẹ́ tó bá dẹ̀ fẹ́ tẹ̀ kò sẹ́ni kankan tá tẹ̀lé òní bẹ́ẹ̀ so tó wá tiẹ̀ ń fún mi lówó tó ń yẹ mí láàánú o ní mọ̀ bóyá mo tẹ̀lé fún yàrá tí ẹ bá ti wá wà ọ̀dọ́ á ti mọ̀ pé kì í ṣe owó lọ́dún dìbò nígbà tí orílẹ̀-èdè wa tó wà níbẹ̀ tó ń bọ̀ ní 2015 kò lówó ẹni pé àwọn èèyàn kan tún yára wọ́n tún bẹ̀rẹ̀ sí ra wọ́n tún bẹ̀rẹ̀ sí dáwọ́ fún ìyàwó fún ìbẹ̀rẹ̀ so tí nǹkan bá ti lè wọ́n lára jù èèyàn wọ́n náà báyọ̀ nígbà yẹn nǹkan lè wọ́n lára òun náà fi wọ́n náà báyọ̀ tí nǹkan bá lè wọ́n lára náà báyọ̀ jẹ́ ká wọ́n náà báyọ̀ lórí sódà àwọn ọ̀dọ́ wa wọ́n á lè parapọ̀ kò ní sí pé mo fẹ́ dìbò mo fẹ́ gbowó lórí à ń wá ọ̀nà àbáyọ pé ká padà sí àti máa dìbò pẹ̀lú ẹ̀rọ láti bí oṣù mélòó kan sẹ́yìn báyìí ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àwọn National Assembly ni wọ́n ti ń fa ọ̀rọ̀ ìbò pẹ̀lú ẹ̀rọ àwọn àjọ INEC àwọn àjọ tí ìjọba àpapọ̀ dá kalẹ̀ láti fi mójútó gbogbo nǹkan tí gbogbo ti ìbò wọ́n ní àwọn ní ipá àti agbára láti lo ẹ̀rọ fún ìbò àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ní
àti dé ipò tó jẹ́ pé a máa lo ẹ̀rọ fi dìbò tábàdẹ̀ wò dáadáa orílẹ̀-èdè kankan tó bá máa tẹ̀síwájú ilé ìgbìmọ̀ aṣòfin àwọn National Assembly wọ́n gbọ́dọ̀ mọṣẹ́ wọn níṣẹ́ wọ́n gbọ́dọ̀ máa ronú ọjọ́ iwájú àwọn ìbá ní kó máa project ahead àmọ́ nígbà tó máa ní ipò tá a wà báyìí tí gbogbo àgbáyé ti ń lọ sí ká máa fi ẹ̀rọ fi máa dìbò tí àwọn aṣọ sọ pé àti ìdìpa láti mú ṣe lérò wípé torí tá bá wo ilé ìgbìmọ̀ aṣòfin yẹn náà a ní àwọn kọ̀ọ̀kan níbẹ̀ tó jẹ́ pé ọ̀dọ́ náà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí náà ni wọ́n sọ pé àti ní ipá láti ṣe lérò wípé ìpinnu pé a fẹ́ yí ìgbà padà ṣe lérò pé pẹ̀lú àwọn ìṣesí wa ṣé wọn lòdì síra wọn. tó bá ní wọn ò fẹ́ ẹ̀rù ń bà wọ́n ni mo dẹ̀ fẹ́ fi bá yín lójú pé tó bá máa fi di ọdún 2023 gbogbo àwọn tó ní pé àti ìdébẹ̀ yẹn wọn ní padà o because gbogbo wọn láti mọ ojú wọn láti mọ ibi tí wọ́n ti wá a dẹ̀ ti mọ ìpinnu wọn tẹ́ bá ní àti ìdébẹ̀ tẹ́ bá lọ lé aṣòfin kékeré àtàṣòfin àgbà ẹ rí i pé ẹ̀rọ ìléwọ́ tẹ́ máa bá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni kò sí lè tí wọ́n rà ní 500,000 bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni so nígbà tó mọ̀ pé wọn ò tí ì lo ìbò yẹ kán lọ máa bẹ̀rẹ̀ sí ń lo láńlá kán máa gbé dání lọ́bi iṣẹ́ so nǹkan tó ń ṣe òṣèlú ni oyè wa àwọn ò ní agbára kankan láti máa sọ fún INEC pé tí ì tó ṣe ọmọ lòun ti tó dàgbà fún òtún tó lọlé ọkọ bàbá ní kò ní ìtò tí tó ṣé ẹni tó bá yọ kì í ṣe kú ẹ ló máa ti mọ̀ pé òní yóò kú ẹ ló máa ti mọ̀ pé INEC ni Ọlọ́run fún ní tí ìjọba fún lágbára òfin àti fún wọn lágbára pé kí ilẹ̀ fẹ́ ẹ lọ ṣe a kàn fẹ́ kí àwọn ilé ìgbìmọ̀ wọ̀nyí kan fún wọn ní agbára gbogbo nǹkan tó máa fẹ́ ṣe kó tì wọ́n lẹ́yìn ní òfin kan tì wọ́n lẹ́yìn òfin yẹn ti kọ́kọ́ wà níbẹ̀ INEC ni ṣùgbọ́n tó àbá tì wọ́n lẹ́yìn INEC lè má lè ṣe because INEC máa ní ìdí owó àwọn aṣòfin wọ̀nyí ló máa ṣàpọ̀pẹ́sà fún wọn tó máa sọ pé ẹgbà so ní nǹkan tó ń ṣe ó ní àwa mọ̀ pé bí ìgbìyànjú ṣe ń lọ bó ṣe ń lọ wọ́n lè má ti ìgbà báyìí o bọ̀ nígbà tí báyìí lójú pé tí ìlàjì wọn tán bá rí nǹkan tí wọ́n ṣe yẹn tán bá rí result ẹ̀ wọ́n á mọ̀ pé nǹkan tán ṣe ò dáa torí ó yẹ ká máa tẹ̀síwájú ni a lè máa padà sẹ́yìn so èmi bẹ́ẹ̀ sì tún rọ̀ wọ́n a sì máa bẹ̀ wọ́n ni o àti tó lẹ́ àwọn náà ló ń fowó ràbò wọ́n mọ̀ nǹkan tán ṣe so tí ò bá sí pé àwọn fowó ràbò ẹlòmíì inú wọn ń lọ ní o àwọn bẹ́ẹ̀ wọ̀ wọ̀nyí ẹlòmíì inú wọn láti gbàtọ́ ti wà ń bí mi ò rò pé tí ìlọlé lẹ̀ márùn-ún bẹ́ẹ̀ ni so nígbà tó ti mọ̀ pé òun ò lọlé òun ò gan ni wọ́n á ṣe ojú fún so ó lè fi mọ̀ pé tóun bá ń bọ̀ òun lòun tó bọ̀ wọ́n á fowó ràbò ó lè ti mọ̀ pé èmi lè ebi wa ìyá wà so gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn òṣèlú náà ṣe tí àsìkò bá tó àjọ máa fojú kanra wọn á sì mọ̀ pé ó yẹ ká tẹ̀síwájú ni a gbọ́dọ̀ padà sẹ́yìn. ẹ ṣeun àlejò wa ìbéèrè tèmi ṣé mọ̀ pé ká tó gba òmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀yà orílẹ̀‐èdè kọ̀ọ̀kan ló ní aṣojú àwa àmì Awólọ́wọ̀ àwọn ẹ̀yà àríwá wọ́n ní àwọn kan náà ní Azikiwe àwọn wọ̀nyí ni wọ́n kóra wọn pọ̀ tán nípa òdìdẹ́nu kí orílẹ̀‐èdè Nàìjíríà gba òmìnira àmọ́ a gbọ́ pé ní ọdún 1958-1959 àwọn òyìnbó wọ́n ṣègbè lẹ́yìn ẹ̀yà kan ju àwọn tó kù lọ ṣé a lè sọ pé ipa yẹn ìgbésẹ̀ wọn gbà náà lọ́hùn ìṣègbè lẹ́yìn ẹ̀yà kan ṣó nípa tó ń kó ní orí ìjọba àwarawa ti òde òní. nǹkan tí àwọn èèyàn ṣe ń sọ pé wọ́n ṣègbè lẹ́yìn ẹ̀yà kan ẹ̀yà rẹ̀ wá bẹ́ẹ̀ ni torí pé wọ́n pọ̀ ní ayé mọ̀ pé à ń pè ní democracy ìjọba àwarawa bẹ́ẹ̀ ni a dẹ̀ tún sọ pé
ẹni tó bá pọ̀ jù òun ló lágbára. majority carries the vote. So kò sí ìṣègbè lẹ́yìn kankan bẹ̀. Àwọn kan rí pé àwọn eléyìí wọ́n pọ̀ ju àwọn eléyìí lọ. Àwọn ni ká fún ní àyè láti kọ́kọ́ mú. Torí pé ìjọba wàlàwàlà pé so ẹni tó bá ti pọ̀ jù náà ló máa mú. So bọ̀ ìyẹn náà ò yẹ kí àwa bẹ̀rẹ̀ sí ti ń lò láti gbà yẹn. Bọ̀ èmi mọ̀ pé tó bá dé level kan náà ìjọba àwarawa ìtúnú bá kunú àjọ máa ń gbé pọ̀ ni. Bọ́n ṣe pọ̀ tóun náà àdúgbà tó yẹ pé lára wọn náà wọ́n á tẹ̀lé àwọn arábí. Tó bá dé level kan náà lára wa náà á tẹ̀lé àwọn a máa yípo ni. Tó yẹ pé gbogbo wa àwa máa bẹ̀rẹ̀ sí ń ṣe déwẹ́ pé àwa máa bẹ̀rẹ̀ sí ń mọ bá ṣe máa bára lò. Torí tẹ bá pe nǹkan lẹ́yà ó túmọ̀ sí pé èdè wa ò papọ̀, ìwà wa ò papọ̀, ìṣe wa ò papọ̀, so gbogbo nǹkan ní ò papọ̀. So nígbà tí wọ́n ní pé ká jọ wà papọ̀ a máa ọ̀rọ̀ lórí wọn pè ní manage. A máa kọ́ wọn lùbọ̀. A máa kó wọn a máa bẹ̀rẹ̀ sí mọ bá ṣe máa bára wa lò. Débi tó yẹ pé ẹ̀yà kan ò ní bínú sẹ́yà kan. So population wọn yẹn number wọn ni wọ́n lò. So and adé believe pé tá bá bẹ̀rẹ̀ sí ń ṣe a máa bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú. Ẹ ṣeun gan àlejò wa. Ẹ̀yin ará ilé mo lérò pé ẹ̀ ń gbádùn àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà bí a ṣe ń mú àwọn ìtàn wọ̀nyí àti bá a ṣe ń ṣe àpérò fún gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí bá a ṣe ń mú wá fún yín. Mo lérò pé ẹ̀ ń gbádùn àmọ́ nísìnyí kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn à ń bọ̀.